àwọn àgbà bọ̀ wọ́n ní ó ń bọ̀ àwọn láńdẹ́ẹ̀dẹ̀ ayé àtijọ́ ni o ayé tá a wà ń sìn yìí ojú wa méjèèjì báyìí òun ló yẹ ká mú tó ẹ̀yin àgbààgbà Yorùbá ẹ̀yin àgbààgbà ilẹ̀ Yorùbá ẹ̀yin lọ́balọ́ba ẹ̀yin níjòyè ẹ̀yin ọ̀tọ̀kùlú inú ìlú ẹ jọ̀ọ́ kí ló dé tẹ́ẹ̀dẹ̀ ńlájú sílẹ̀ tírò àwọn nǹkan báyìí dẹ̀ ń ṣẹlẹ̀ nílẹ̀ Yorùbá nílẹ̀ Nàìjà tẹ́ẹ̀dẹ̀ jáde tẹ́ẹ̀dẹ̀ ṣe nǹkan kan sí kí ló dé ẹ̀yin ọba kí ló dé ẹ̀yin ọba ọ̀rọ̀ lágbájá ni o ọ̀rọ̀ lágbájá òun ni mo fẹ́ sọ sí ẹ̀yin ọba ẹ̀yin gangan ni mo direct ọ̀rọ̀ yìí sí torí bí èmi ṣe wò tá a bá máa sọ wípé ọba òun náà ló ní ilẹ̀ Yorùbá yà àwọn náà ni wọ́n ń ṣe àkóso ilẹ̀ Yorùbá ẹ jẹ́ ká gbé àwọn gọ́fúnà àwọn sínétọ̀ àwọn kankan ẹ jẹ́ ká gbé àwọn yẹn sẹ́gbẹ̀ẹ́ kan a ti mọ̀ wípé olóṣèlú ni àwọn yẹn owó táwọn yẹn fẹ́ kó jẹ òun làwọn yẹn ń wá but ẹ̀yin tá a wá pè náà bàbá wa ẹ̀yin tá a pè ní olórí ilẹ̀ Yorùbá ẹ̀yin tá a pè ní ọba ilẹ̀ Yorùbá kí nǹkan báyìí dẹ̀ máa ṣẹlẹ̀ nílẹ̀ Yorùbá kẹ́ ẹ má dẹ̀ lè dìde kẹ́ ẹ má dẹ̀ lè sọ nǹkan kan sí i ta ni mò ń sọ̀rọ̀ lé lórí ọ̀rọ̀ lórí lágbájá ọ̀gágun Chief of Army Staff tó dolóògbé ìròyìn tẹ̀ wá létí wípé wọ́n ní àìsàn jẹjẹrẹ lóní tí ìròyìn dẹ̀ fi ń tó wá létí pé kò sí ohun tó jọ o báwo ni àìsàn jẹjẹrẹ ṣe máa mú ẹ̀mí èèyàn lọ láàrin ìwọ̀nba àgbà díẹ̀ tán ló fi ṣàìsàn àṣírí wá tú wọ́n ní májèlé inú afẹ́fẹ́ òun ni wọ́n fi pa mi ò fẹ́ sọ ìyìnbó ẹ̀ ní o mi ò fẹ́ sọ ìyìnbó ẹ̀ wọ́n ní p wọ́n ní pọ́ i sìn wọ́n ní òun ni wọ́n fi pa àwọn tàdẹ̀lẹ̀mọ̀ tó máa ṣiṣẹ́ yìí bí kò ṣe àwọn ará òkè ọya tá a ti mọ̀ pé àwọn náà ní ọ̀tá ilẹ̀ Yorùbá tá a ti mọ̀ wípé àwọn ni wọn ò fẹ́ kí ilẹ̀ Yorùbá kẹ́kẹ́nu wá kò àwọn ni wọn ò fẹ́ kí ilẹ̀ Yorùbá kágbérí àwọn ni wọ́n sì fẹ́ máa mú wa sìn gẹ́gẹ́ bí ẹrú ẹ wò bọ́n ṣe ń pa àwọn ọmọ ológo ilẹ̀ Yorùbá ẹ̀yin ọba dẹ̀ jókòó kalẹ̀ síbẹ̀ àbọ̀ tó ti fún yín ní Ghana must go ni ẹ jọ̀ọ́ ẹ̀yin ọba gbogbo ẹ̀yin ọba ni mò ń direct ọ̀rọ̀ sí o tó bá dàbí àrífín ẹ jọ̀ọ́ ẹ foríjì mi ò tó rí orí adé fín àmọ́ tọ́rọ̀ bá débi ọ̀rọ̀ ó yẹ ká sọ o tó ẹ̀yin ọba lọlẹ pòwe ẹni tó bá dojú ṣuṣu fún ọmọ ńlá ni o tọ́rọ̀ bá débi ọ̀rọ̀ ẹja sọ o ṣé ẹ ti gba Ghana must go ni aṣáàgbọ̀ngbà kan náà pé nígbà tí bàbá wa olóògbé MKO Abiola náà bọ́n ṣe fún yín ní Ghana must go náà nìyẹn tí ẹ̀ dẹ̀ ṣe nǹkan kan sí gbogbo bí àwọn ọmọ Nàìjà ṣe jà tó ń gbà yẹn tá a búlọ̀kù títì tá a dá ráyọ̀ tílẹ̀ tá a dá gbogbo ẹ̀ sílẹ̀ ẹ̀yin ọba yìí náà ẹ̀ máa sọ pẹ́ẹ́mù bàbá wa Bọ́lá Ìgè wọ́n máa ṣe mẹ́mi bàbá yìí náà lọ nìyẹn ẹ̀ máa sọ pẹ́ẹ́mù bàbá wa Fúnṣọ́ Williams wọ́n máa ṣe mẹ́mi wọn lọ nìyẹn ẹ̀ máa sọ pẹ́ẹ́mù àìmọye àwọn alágbára ọ̀tọ̀kùlú àwọn ológo ní ilẹ̀ Yorùbá wọ́n máa ṣe mú wọn lọ́kọ̀ọ̀kan nìyẹn ẹ̀ máa sọ pẹ́ẹ́mù ẹ̀yin ọba yìí ẹ jọ̀ọ́ ṣé ara àwọn òkè ọya ṣé ẹ̀rù wọn ló ń bà yín ni tí ẹ ṣe lè sọ̀rọ̀ àbí ti Ghana must go tó ti gbé fún yín ni kò jẹ́ kẹ́ ẹ lè sọ̀rọ̀ bàbá wa president Bọ́lá Ahmed Tinubu ọ̀rọ̀ yìí máa di ọwọ́ yín wọ́n máa ní ọmọ màkì ń tọwọ́ oníkọlà kù gbogbo allegation máa ti ń wá sọ́dọ̀ yín wípé gbàrà tẹ́ ti yan Lágbájá sí orí oyè gẹ́gẹ́ bí olórí àwọn ọ̀gá ológun ìgbà náà ni ẹ ti dágbádá kú sí lọ́rùn ṣé bẹ́ẹ̀ náà ní lóòótọ́ ẹ jọ̀ọ́
bàbá Bọ́lá Ahmed Tinubu ẹ jọ̀ọ́ mo fẹ́ kẹ́ bá wa ṣe ìwádìí dáadáa ibi tí iná yìí bá ti rú wá a fẹ́ mọ̀ gbogbo ẹ̀yin ọmọ Naija ẹ jọ̀ọ́ ẹ dìde ẹ jẹ́ ká wá justice fún Lágbájá ẹ jẹ́ ká dìde justice ẹ má jẹ́ ká lajú sílẹ̀ báyìí wọ́n ní tá a bá lajú sílẹ̀ tàbí bọ́ máa kó wọ̀ ọ́ ẹ jọ̀ọ́ ẹ dìde gbogbo ẹ̀yin blogger bá a ṣe ń wá justice fún Mohbad ẹ jọ̀ọ́ ẹ jẹ́ ká dìde ká wá justice fún Ọ̀gágun Lágbájá ẹ jẹ́ ká wá justice fún bàbá yìí náà mo wo fídíò bàbá yìí níbi tí bóyá ìyá wọn ni o bóyá ẹ̀gbọ́n wọn ni o tẹ́ ẹ bá gbọ́ bí ìyá yìí ṣe ń ké tó dẹ̀ ń ṣẹ́ ìpè tó ń ké tó ń ṣẹ́ ìpè tó ń ké tó ń ṣẹ́ ìpè ló ní ẹ̀dẹ̀ pa ẹni tó ti lọ ojú ogun àìmọye ó lọ fèsì àwọn Boko Haram gan ẹ̀mí ò lọ sí àìmọye ogun tó ti lọ jà ẹ̀mí ò lọ sí ó wá jẹ́ pé àìsàn ọjọ́ méjì sí ọjọ́ mẹ́ta péré ẹ wàá rí nǹkan tẹ́ wá fẹ́ pa ọmọ ẹni jẹjẹrẹ ni ṣé bí jẹjẹrẹ ṣe máa ń sáré pààyàn láàrin ọjọ́ méjì sí ọjọ́ mẹ́ta sí ọ̀sẹ̀ kan nìyẹn ẹni olùfẹ́ mi ẹ jọ̀ọ́ ẹ bá mi ṣe fídíò yẹn ẹ jọ̀ọ́ mo bẹ̀ yín ni ṣé ọ̀rọ̀ tó wà lẹ́yìn gbogbo wa ló kàn o gbogbo wa ló kàn o ẹ má jẹ́ kó jẹ́ pé lórí ọ̀rọ̀ Mohbad nìkan la máa ti pariwo àbó la máa pay attention sí èmi ló tún ṣẹlẹ̀ yìí o ẹ jọ̀ọ́ mo bẹ̀ yín ni gbogbo ẹ̀mú Naija tó bá kọ́ máa kàn sí fídíò yìí ẹ jọ̀ọ́ ẹ bá mi share ẹ jọ̀ọ́ ẹ bá mi share kó circulate gbogbo Naija mẹ́sẹ̀gì ọ̀dọ̀ wọn bá ló lọ ọ̀dọ̀ wọn bá ní mo send ẹ̀ sí ẹ jọ̀ọ́ ẹ bá mi circulate fídíò yìí kó kárí gbogbo Naija kẹ́ẹ̀dẹ̀ bá mi share kẹ́ẹ̀dẹ̀ bá mi subscribe sí Ẹlẹ́ẹ̀lẹ́ Global TV ọ̀rọ̀ lórí ọ̀rọ̀ Lágbájá ni ọ̀gágun ológun tó yẹ kẹ́ fàyè sílẹ̀ látàrí ikú tó kú yẹn ò tẹ́ wa lọ́rùn wọ́n ní májèlé ni wọ́n fi pa kò ṣe májèlé inú oúnjẹ o májèlé inú afẹ́fẹ́ bóyá wọ́n flit ẹ̀ ní bóyá wọ́n fi ni Ọlọ́run bá nìkan ṣo ló mọ̀ ẹ jọ̀ọ́ gbogbo ẹ̀yin ọmọ Yorùbá gbogbo ẹ̀yin blogger tẹ́ wà nílé tẹ́ wà níta ẹ jọ̀ọ́ ẹ jẹ́ ká dìde sọ̀rọ̀ yìí ẹ jẹ́ ká wá justice fún Lágbájá ẹ jẹ́ ká wá justice fún bọ́dà wa Lágbájá tó dolóògbé ẹ jẹ́ ká wá justice fún àìjẹ́ bẹ́ẹ̀ tá a bá tọwọ́ kíní ìbọlẹ̀ nílẹ̀ Yorùbá ẹ̀yin youth ẹ̀yin àgbààgbà lẹ̀ Yorùbá ẹ dìde sọ̀rọ̀ yìí o ẹ̀yin ọba tí ẹ ti gba Ghana must go ni ẹ ti ẹ̀wọ̀ àwọn àfáà tí wọn kú tí ẹ sọ nǹkan kan àfáà ò sọ nǹkan kan pásítọ̀ ò sọ nǹkan kan àwọn ọba náà wọn ò sọ nǹkan kan bọ̀ tó bá di ọ̀rọ̀ ìjà ẹ̀sìn sìn wọ́n máa gbé sórí wọ́n máa gbé jẹ̀sì sórí ẹ̀sìn tí ò kì í ṣe ẹ̀sìn wa tí n bá tún gbọ́ tí anybody wá sórí social media tó wá ń ja ìjà ẹ̀sìn kan tí ẹ jẹ́ ká mójútó ilẹ̀ Yorùbá tí ẹ jẹ́ ká mójútó ọjọ́ ọ̀la àwọn èwe tó ń bọ̀ gbogbo yín máa gbéṣẹ́ ìpè gbogbo ẹ̀yin àfáà gbogbo ẹ̀yin pásítọ̀ gbogbo ẹ̀yin babaláwo tí ẹ̀ ń ja ìjà ẹ̀sìn yẹn gbogbo yín máa gbéṣẹ́ ìpè irú ìjà tó yẹ ká máa jà lélẹ́yìí irú ìjà tó yẹ ká máa jà òun lélẹ́yìí ẹ má jẹ́ ká máa ja ìjà ẹ̀sìn tí ó kì í ṣe ẹ̀sìn wa ẹ̀sìn mùsùlùmí ẹ̀sìn wa kọ́ ẹ̀sìn kìrìsìtẹ́nì ẹ̀sìn wa kọ́ wọ́n mú wa fún wa ni ẹ̀sìn àbáláyé nìkan òun ni mo lè accept pìjà ó jẹ́ ẹ̀sìn tá àbáláyé tá a mọ̀ pé ẹ̀sìn wa ni irú àwọn nǹkan tó yẹ ká máa jà sí lélẹ́yìí ẹjọ́ yẹn lólùfẹ́ mi ẹ̀jọ̀ mo bẹ̀ yín ni ẹ ò ní ṣubú dànù ẹjọ́ bá mi share fídíò yìí kó circulate kó kan gbogbo àwọn ọba yẹn lára kó kan gbogbo àwọn yúùtù kó kan gbogbo àwọn àfà kó kan gbogbo àwọn pásítọ̀ yẹn ní ara kí ni ẹ̀yin pásítọ̀ ń ṣe kí ni ẹ̀yin àfà ń ṣe Ayéfẹ́lẹ́ gbé èèyàn kan wá sórí studio ó ti pè èèyàn kan sẹ́yìn ó ti kí òun lẹ́yìn babaláwo òun lẹ́ dìde sí náà nísìn èèyàn kan lọ́nà ó tún gba ẹ̀mí ẹ̀yìn sìn ṣé eléyìí ò ní ìdí justice ṣé eléyìí ò ní ìdí justice bẹ́ẹ̀ ṣe kó bánà tẹ́ kó gbogbo ẹ̀yìn sìn wọ́n ètò ìjẹjẹ pé ká kó bánà yẹn bẹ́ẹ̀ sìn kí gbogbo wa ká gba Àbújá lọ ká náà fẹ́ mọ ikú tó pa Ọ̀gágun Lágbájá ẹ̀ ṣe yẹn gbogbo yín dákẹ́ bí omi odò ẹ̀ dákẹ́ ẹ̀ sọ nǹkankan ṣé yín náà ti gbowó ni ẹ̀yin àfáà ṣé ẹ ti gbowó ni ẹ̀yin pásítọ̀ ṣé ẹ ti gbowó ni káàtì sọ pé wọn bá tiẹ̀ ń jẹ kúkújẹ ṣé yín àfáà náà tún jẹ kújẹ ṣé yín pásítọ̀ náà tún jẹ kújẹ ẹ̀yin babaláwo ẹ̀yin náà ẹ dìde sọ̀rọ̀ yìí ẹ dìde sọ̀rọ̀ yìí ṣé bá ṣe máa wo leléyìí wọ́n dẹ̀ máa mú àwọn ọmọ ológo Naija one by one
mò ń béèrè ni ṣé bá ṣe máa wò lélẹ́yìí kọ́ dẹ̀ máa mú àwọn ọmọ ológo Naija one by one ṣé bá ṣe máa wò nìyí àwọn ará òkè ọya yìí wọn kọ kílẹ̀ ṣú lọ́sàn-án wọn gbèrò rero ilẹ̀ Yorùbá wọ́n ti fẹ́ flush ilẹ̀ Yorùbá pátápátá tẹ́ ẹ bá mọ nǹkan tí wọ́n ń plan fún ilẹ̀ Yorùbá ni tí ò bá sí bàbá wa olóyè Sunday Igboho tó ja ìjà yìí díẹ̀ ńgbà yẹn tó jẹ́ kí àṣírí wọn tú mọ iye ọba tó ti pa nílẹ̀ Yorùbá ni àwọn kíní burúkú tí a sọ yìí náà ni mọ iye ọba tó ti sọ nílẹ̀ ẹ̀jẹ̀ jóná ṣé gbàdọ̀ tẹ́ ẹ ti lè máa pa ọba tẹ́yìn ọba tó kù tẹ́ ẹ ti lè dìde ó ti fi ṣúọ̀ wípé ṣé ẹ̀rù wọn ń bà yín ni àbí Ghana must go tó ń gbé fún yín ni kò jẹ́ kẹ́ ẹ lè sọ̀rọ̀ ni àbí nígbà tá a bá ní irú yín ní bàbá ṣó yẹ kẹ́rù tó máa bà wá nílẹ̀ Yorùbá ẹ̀yin tá a gbójúlé tá a fẹ̀yìntì ẹ̀yin náà lẹ jáde ẹ̀yin lẹ dákẹ́ rọ́rọ́ bí omi odò Ògùn yìí ẹ̀yin lẹ dákẹ́ rọ́rọ́ bí omi àmú yìí kí ló dé ṣó dìgbà tó bá pa gbogbo àwọn ọmọ ológo lẹ Yorùbá tán ṣégbà yẹn lẹ ṣe máa wá dìde táwọn ìwọ̀n yóò tún bá dẹ̀ dìde sí tó bá ń jà ẹni wọ́n ń jà ẹni wọ́n lẹ́kọ̀ọ́ ẹni kò yẹ pé bí wọ́n ṣe máa jà nìyẹn ókè ẹ̀yin tẹ́ ẹ dẹ̀ lẹ́kọ̀ọ́ tẹ́ ẹ bí wa tẹ́ ẹ mọ̀ wá tẹ́ ẹ mọ̀ wá tẹ́ ẹ dẹ̀ mọ̀ wá àwọn pípù yìí ṣé kò yẹ kẹ́ ẹ dìde kẹ́ ẹ jà fún ọjọ́ ọ̀la àwọn ọmọ yín ṣé kò yẹ kẹ́ ẹ jà fún ọjọ́ ọ̀la àwọn ọmọ yín ẹ má gbàgbé wípé ọmọ tá ò bá ẹ má jẹ́ kí n ṣe òwe pa ẹ má jẹ́ kí n ṣe òwe pa ẹ jọ ẹ̀yin ọba ilẹ̀ Yorùbá tó bá jẹ́ pé lóòótọ́ ni ẹ gba Ghana must go ẹ dìde sọ́rọ̀ tó wà nílẹ̀ yìí ẹ dìde sọ́rọ̀ tó wà nílẹ̀ yìí tó bá jẹ́ pé lóòtítọ́ lẹ ò gba Ghana must go ẹ dìde sọ́rọ̀ tó wà nílẹ̀ yìí ẹ̀yin àáfàá tẹ́ ẹ kàn máa ń jẹ́jẹ́ ẹ̀sìn ṣe bí gbà tí ìlú bá tòrò tó bá tùbà tó bá tùṣẹ́ lẹ́nìkan máa tiẹ̀ ronú pé òun fẹ́ lọ ṣẹ̀sìn lẹ́nìkan máa tiẹ̀ ronú pé òun fẹ́ lọ sí mọ́ṣáláṣí ó fẹ́ lọ kírun ṣé tí ìlú ò bá fararọ ṣé èèyàn fẹ́ lọ sí ṣọ́ọ̀ṣì ó lóun fẹ́ ok ẹ̀wùjọ́ ní àwọn wèrè tá a sọ yìí náà ṣọ́ọ̀ṣì kan ní ṣáìdì Ondo ṣáìdì yẹn mi tẹmọ bíi Ondo or Àkúrẹ́ I don't know ẹ ò bọ́n ṣe ya wọnú ṣọ́ọ̀ṣì tó gbẹ̀mí àwọn èèyàn lọ ok ẹ sọ fún mi tí ìlú bá dà bẹ́ẹ̀ ṣẹ́yìn tẹ́ ń practice ẹ̀sìn ṣé ẹ lè rí ẹ̀sìn yẹn gan practice mọ́ ṣé bẹ́ẹ̀ ni tó bá tò sẹ́yìn yín òun lè fẹ́ kírun fún in fact ìjọ mi àwọn àti ẹ pé àfa máa kírun báyìí akọ̀wé yẹn báyìí ni kò ní rẹ́ anybody mọ́ gbogbo wọn ti sàtàlà fún ẹ̀mí ara wọn ìjọ mi báyìí pásítọ̀ wà lórí púpìtì báyìí akọ̀ máa rí pé àwọn ọmọ ọjọ́ wọn ń ya dànù ní nígbà tí ìlú ò bá fararọ ta lẹ fẹ́ ṣe ẹ̀sìn lé lórí ẹ̀sìn tẹ́ ń bára yín jà fún ẹ sọ fún mi ẹ̀sìn tẹ́ ń bára yín jà fún ṣe bí nígbà tí ìlú fararọ òun lè rántí ẹ̀sìn tí ò kì í ṣe ẹ̀sìn yín ẹ̀sìn tó mú wá bá yín tẹ́ wá gbà sódì ìlú tó yẹ kẹ́ ẹ jẹ́ ká fọ̀mọ̀ ìlú tó yẹ kẹ́ ẹ jẹ́ ká jọ mójútó tí ìlú bá túbà tó bá túṣẹ́ tó bá rójú òun la máa rójú pa fẹ́ ṣẹ̀sìn òun la máa rójú pé ṣọ́ọ̀ṣì kan wà bí kan mọ́ṣáláṣí kan wà bí kan àáfàá kan ló ń ṣiṣẹ́ fífẹ́ nìkan nígbà tí ìlú rójú ni tí ìlú ò bá rójú ẹjọ́ ẹ sọ fún mi ta ló fẹ́ dé mọ́ṣáláṣí pé òun fẹ́ lọ kírun ta ló fẹ́ dé ṣọ́ọ̀ṣì pé òun fẹ́ lọ gbàdúrà oníkálukú ayàmọ̀ máa gbàdúrà nù kọ̀ọ̀ yàrá ẹ̀ ni gbogbo ẹ̀yin tó yẹ kẹ́ ẹ dìde náà lélẹ́yìí gbogbo ẹ̀yin tó yẹ kẹ́ ẹ dìde náà lélẹ́yìí ẹ kọ̀ ẹ dìde ẹ ò gbà tí màá yẹn ti kú mi ò rí bí tá àfà kan ti jáde lórí social media tó ti fight for justice mi ò rí bí tí pásítọ̀ kan ti jáde lórí social media tó ti fight for justice gbogbo wọn dákẹ́ rọ́rọ́ àwọn oníṣẹ̀ṣe náà mi ò rí bí tó ti dìde tó ti sọ pé a gbọ́dọ̀ jà fún arákùnrin wa yìí ni máa nǹkan òun ni mo gbọ́ ọ̀rọ̀ wọn máa yẹn náà ó dẹ̀ pé pásítọ̀ ni máa yẹn náà òun nìkan ni mo gbọ́ ọ̀rọ̀ wọn mo ti gbàgbé orúkọ bàbá yẹn òun nìkan ló sọ̀rọ̀ ó dẹ̀ sọ̀rọ̀ kò bá kùn gbé sí wọn ó dẹ̀ sọ̀rọ̀ pé if care is not take bàbá Bọ́lá Ahmed Tinubu òun ni the next target tí wọn people yìí tí wọ́n ń target
ẹjọ́ ṣó dìgbà tó bá tó wá rí bàbá Bọ́lá Ahmed Tinubu ṣó dìgbà tó bá tó wá rí wọn mú ẹ má gbàgbé tó bá fi lè rí bàbá Bọ́lá Ahmed Tinubu mú ilẹ̀ Yorùbá àti rogo àti rí ògo àti rí ẹ má jẹ́ ká dọ̀rọ̀ yìí dá president nìkan o ẹ má jẹ́ ká dọ̀rọ̀ yìí dá president nìkan ó ṣeé ṣe kí agbára president nìkan kó má ká ọ̀rọ̀ yìí mọ́ gbogbo ẹ̀yin ọba ẹ dákẹ́ rọ́rọ́ bí omi àmù ẹ ti gba Ghana must go àwọn àfáà sọ̀rọ̀ pásítọ̀ sọ̀rọ̀ àwọn adáhunṣe náà sọ̀rọ̀ gbogbo wọn wá dákẹ́ ṣé wọ́n ti fún gbogbo yín ní pásù ní àbí báwo tí ẹ fi lè sọ̀rọ̀ ọmọ ológo ó lọ bẹ́ẹ̀ yẹn Naija dẹ̀ silent Yorùbá ẹ jẹ́ ká ronú o Yorùbá ẹ jẹ́ ká dìde o ẹ̀yin youth ẹ má lajúlẹ̀ o ẹ̀yin blogger gbogbo yín ẹ jọ̀ọ́ ẹ jáde ẹ jẹ́ ká fight fún justice máa yóò kàn gbogbo lọ bẹ́ẹ̀ yẹn just for nothing ẹ jẹ́ ká fight fún wọn ní kú tó ń pojú gbẹ ni òwe ló ń pa fún ni o òwe ló ń pa fún ni o tí Mohbad la ṣì ń jà tá àti ìrí díẹ̀ yìí o ìmí ìtò ló tún ṣẹlẹ̀ yìí o ìmí ìtò lélẹ̀ yìí o ẹ jọ̀ọ́ ẹ ọmọ Naija ẹ má sùn tààràtàrà o ẹ má sùn tààràtàrà o ẹ jẹ́ ká tètè dìde o wọ́n ní kí gbogbo wọn má gùn ní lójú òkèèrè la ti ń wò ayé àtijọ́ ni o ayé ìsìn yìí agbọ́dọ̀ káràmásìkì mọ́ ni o agbọ́dọ̀ mójútó ni o ẹ ṣe gbọ́ ẹ lólùfẹ́ mi a ò ní rí jù báyìí lọ lórí ọ̀rọ̀ ọ̀gágun lágbájá tó fàyè sílẹ̀ ẹ̀yin olólùfẹ́ mi jọ̀ọ́ ẹ bá mi share fídíò yìí ẹ bá mi share fídíò yìí kéde ẹ bá mi subscribe sí LLA Global TV ẹ jọ̀ọ́ ẹ share fídíò yìí kí gbogbo àwọn tí wọ́n bá wà ní gbogbo Naija kán lè jàǹfààní fídíò yìí kán lè mọ the next thing to do kó yẹ fídíò yìí kó tiẹ̀ dọ́dọ̀ àwọn ọba kó dọ́dọ̀ àwọn pastor kó dọ́dọ̀ àwọn àfà kó dọ́dọ̀ àwọn babaláwo ẹ jẹ́ kí fídíò yìí circulate ẹ̀yin blogger ẹ jọ̀ọ́ ẹ dìde ẹ jẹ́ ká fight fún justice máa yìí ẹ ṣe gan-an lólùfẹ́ mi a ò ní rí jù báyìí lọ gbogbo tẹ́gbó fi ń wò mí ò ní fọ́ lágbára Èdùmàrè èjì dẹ̀dẹ̀ fi ń gbọ́ mi ò ní di ẹ ò ní rí gbé sọnù bí ó ṣe bí ọmọ ìmọ̀ ẹ̀mọ́ yín náà ni LLA Global mo tún padà bọ̀ ire o.